Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Àyìn viewers wa nípa update tí à ń fún yín lọ́wọ́lọ́wọ́ nípa Ọlájùmọ̀kẹ́ tó jáde síta tí ó sọ̀rọ̀ nípa BI bí ó ṣe fi lé ọkọ, nípa BI bó ṣe maltreat ẹ̀ nítorí pé ìyá ẹ̀ ọkọ bàbá ẹ̀ sílẹ̀, nípa bí àbúrò ẹ̀ náà bó ṣe lówó tí ìyá ẹ̀ tó kọ̀yìn sí gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n àti bàbá wọn. So ìyá Ọlájùmọ̀kẹ́ náà wá jáde síta, ó sọ̀rọ̀, ó sọ bí ọ̀rọ̀ ṣe jẹ́. So Ọlájùmọ̀kẹ́ wá ń fọ èsì sí ọ̀rọ̀ tí ìyá ẹ̀ sọ wípé báyìí ni ọ̀rọ̀ ṣe jẹ́. So ẹ jẹ́ kí a gbọ́rọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ because wọ́n ní agbájọ ẹnìkan dá àgbà òṣìkà ni wọ́n máa ń pè nílẹ̀ Yorùbá tó ṣe bí òwe, ẹ̀yin bàbá wa nílé, ẹ̀yin ìyá wa nílé. Ọ̀rọ̀ rèé, Ọlájùmọ̀kẹ́ ti kọ́kọ́ sọ tiẹ̀. So ìyá náà tún wá jáde síta, àwọn náà sọ ìrírí experience bó ṣe ṣẹlẹ̀ because àwọn míì máa ń sọ wípé ó gbé ìyá síta ni kò yẹ kó máa sọ̀rọ̀ yẹ, kò yẹ kó máa ṣe gbá, kò yẹ kó máa ṣàwo. So ẹni tí ó bá dẹ̀ sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ síta ó fẹ́ jẹ́ kíjà ó parí ni torí bí Ọlájùmọ̀kẹ́ ṣe sọ Olóhùn àti ìyá òun pé àwọn ò ti ta síra, àwọn ò ti dá síra àwọn mọ́, kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Bó ṣe sọ̀rọ̀ síta yìí náà ni àwọn ayé ni wọ́n á fi bá wọn dá sí, ni wọ́n á fi bá wọn parí ẹ̀ because àwọn àti ìyá wọn gbọ́dọ̀ sọ̀tá débi pé ẹ̀mí ẹnìkan fi wá bọ́. So ẹ̀yin tẹ́ bá jẹ́ viewers wa nílé, ẹ farabalẹ̀, ẹ wá nǹkan kẹ́ fìdílé, kẹ́ gbọ́ àlàyé ọ̀rọ̀ gbogbo bó ṣe lọ. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé níkànnì wa yìí gbogbo tó bá ń ṣẹlẹ̀ throughout the world náà ni a máa mú wá fún yín láti jẹ́ kí gbogbo wa ká fi ṣe àríkọ́gbọ́n. So ẹ ṣé gan ni. Àmọ́ ó wá sọ fún bàbá ẹ̀ pé èmi àti dáàdì náà fún lọ́kọ̀ ó yí lé wa lórí. Ó wá ní òun fẹ́ padà máa lọ sí skul nígbà tó wọ̀ fẹ́ bọ́ ìyẹn mọ́. Ṣùgbọ́n ìgbà tó sọ̀rọ̀ skul fún mi, èmi máa délé ti dáàdì wọn. Èmi wá sọ fún un pé èso òsì rò pé bàbá rẹ ní agbára láti ràn pé èmi náà sì tí ì lágbára torí pé. Do you have anything you want to say to that, to what she said? Okay. Mommy, when I gained admission, all the total package, everything was 300k. Okay. Now, mo like pé wọ́n sọ statement pé ṣé bàbá ẹ̀ lágbára. Kí ló dé táwọn sọ pé ṣé àwọn lágbára? She was never ready to train us. She was never ready to take us to school. That was why she thought of my daddy first. Kí ló dé táwọn ṣe wò pé àwọn lágbára jẹ́ kí n wá pé bàbá ẹ̀ bóyá ó máa support wa. Mo ní ọ̀rẹ́ tí mọ́mì ẹ̀ ń ta kúlíkúlí mọ́mì. Mo ní ọ̀rẹ́ tí mọ́mì ẹ̀ ń ta ta. Wọ́n á dẹ̀ sọ pé I lọ school ó tán lórí mi, ẹ̀yin ọmọ mi ẹ máa lọ. Kí ló dé tí mọ́mì mi ní school? You are an educationist, but you said lágbára school. Ṣé àwọn parents tó mọ́mọ́ wá school yìí ṣé gbogbo wọn ló lágbára ni? I'm sorry, she doesn't sound like she's educated. She's not school, she does not sound. Okay, yeah, I'm listening, yeah. So, ẹ̀yin gan tẹ́ bá ṣe PTM tẹ́ máa sọ pé mo mọ̀ pé economy Nigeria ò easy o, ṣùgbọ́n ẹ̀yin àwọn ọmọ iná lọ́jọ́ la wa tó bá ṣe PTM nǹkan tó máa sọ fáwọn parents náà ni ẹ jẹ́ ká tira kẹsàn school fees wọn. But you are not doing that on your own children. Sure. So àwọn gan fẹnu implicate ọ̀rọ̀ tó ń sọ mo fẹ́ kẹ́ máa get pé. Yes. Gbogbo yín ẹ pọ̀ ní ọwọ́ mi jíjẹ mímu kò rọrùn pé máa. Do you see jíjẹ mímu kò rọrùn? Ṣé mo fẹ́ kó máa gbá àwọn àbí kan torí ọmọdé tí mo fi ń ṣe kíní fún ẹ mo fẹ́ kí o calm down, mo fẹ́ kí kó máa wo níbi ẹgbẹ́ kọ̀ọ̀kan kó máa foríjì wọn. Yes ma. Ọ̀rọ̀ kó sọ statement kankan ó ní jíjẹ mímu kò rọrùn. Yes ma. As a mother. Let's not forget that, and it is true. God bless you. Mommy, yeah. Yeah, Mama. Okay. Mommy Sherry, mommy me no. I feel like she herself, I think she need a therapy session. Of course, obviously. Sometimes mo bá blame wọn, mo tún máa ń ro àwọn kankan, ṣùgbọ́n a bad person is a bad person. I know. Nǹkan tó ṣe fún mi, ó possible. Èmi kí ló dé tèmi náà ò ṣe wò pé mo fẹ́ pass it. Mommy mo máa ń sọ kankan, mo máa ń sọ pé mi ò lè bí ju ọmọ ẹyọ kan lọ. Mo máa ń sọ pé my reason is that I can have 2, I can have 3, but I just want to focus on one. To jẹ́ wípé mo fẹ́ fún ní great attention. What a mother did not do for me, I want to do it for my children. Sherry, mistake tí mọ́mì mi ṣe, ó ní ẹni tán fẹ́. Tó bá jẹ́ pé wọ́n fẹ́ wọn, gbogbo ọ̀rọ̀ tó ń sọ ẹ̀ kò bá dùn pé ókè o sílé ọkọ, Nàìjíríà le lóòótọ́, nǹkan le lóòótọ́, ìwọ nìkan gbogbo ọmọ wà lọ́dọ̀ ẹ̀. Ọ̀rọ̀ yẹn máa dùn lóòótọ́ bá ìwọ nìkan. Wọ́n sọ statement kan, wọ́n ní dáàdì mi ò kí ń fún wọn lówó páwọn nìkan ni. Ṣé rí dáàdì mi, wọ́n jẹ́ lover ọmọ, dáàdì mi ti like ọmọ jù. Ká má parọ́, hot Rick Street daddy me from coming to Iwo. But my daddy is so stubborn. Daddy mi á ní, mi ò kàn lè máa ṣe ìdúró, mo fẹ́ rí àwọn ọmọ mi sójú kí n máa wo àlàáfíà wọn. Anytime tí mọ́mí bá ti rí daddy ní Iwo, ọ̀rọ̀ yẹn máa ń dìjà, àwọn afọlọ́pàá ṣó fẹ́ kó bá mi lé ọkọ mi ní kíníkan. Daddy mi á máa sọ statement kan pé ọkọ tó ń pọ́n lé yìí, tó bá jẹ́ kó capable lóòótọ́, kò yẹ kó máa béèrè owó lọ́wọ́ tèmi gan sef pé láti wá sanwó oúnjẹ fún àwọn ọmọ. Kò yẹ kó máa, tó bá jẹ́ pé ọkọ yẹn capable lóòótọ́. But this man is capable. I don't want to talk about him. He have. Àwọn náà ní wọ́n ní level ní Ọ̀yọ́ state. I mean, o confess ọ̀rọ̀ wọn torí mi ò má sọ̀rọ̀ wọn. So
àwọn mọ́mì fúnra ara wọn náà ibi pé jíjẹ mú mo easy lóòótọ́ níbi fídíò tí mo sọ mo ní 4,000 ọ̀sọ̀ọ̀sẹ̀ as feeding money and it was not enough then I cannot lie it was not enough. God bless you. gbogbo ìgbà yẹn even tígbà tí n kò rọgbọ àwọn ti dá school sílẹ̀. níbẹ̀ kájọ máa plan bí o ṣe máa nítòótọ́ la. ìyẹn ti lọ the last part. Jùmọ̀kẹ́ sọ pé èmi ò bá àwọn ní school nígbà tí Jùmọ̀kẹ́ ṣe WAEC àkọ́bí mi ló yẹ kó kọ́kọ́ ṣe WAEC. Rẹ̀mí Mr. Rẹ̀mí ẹ sọ pé ọmọ tó mú ẹ̀gbọ́n lọ́wọ́ ẹ̀ lódò ní ìhò ẹ complete owó yẹ kí n lè máa èsì tí ń bà á fọ̀ ṣé fún ọmọ ìyá àbí fún ìyá rẹ̀ ká mọ ohun tí ẹ bá ń sọ ń bẹ̀ lèmi aláǹtí ọmọ tó mú ẹ̀gbọ́n lọ́wọ́ ẹ̀ lódò ní ìhò ẹ pé òun yẹ kí o tiẹ̀ lọ bó ṣe yẹ kó lọ. ọ̀rọ̀ wà ń bẹ̀ o torí tí n bá rí ìwọ olórí burúkú kan tí wọ́n ti gbé ṣépè kan tí táyé ti sú tó wá rò pé ayé sú orí péjì mi láyé sú ọ wá ọ ṣàgbákò pọ̀ sí TikTok torí ìpìyàn bí ọ̀sìn máa ń tà ń sọ ọmọ Genesis olórí ibú rẹ̀ sẹ̀ wọlé wá ni ọmọ ìgbà tá a ti bẹ̀rẹ̀ kí ní ìta àròjọ ó lọ sí ẹ lórí ibú tó ọmọ panu kí lọ lọ sí ilé Yorùbá lẹ́lẹ́kọ̀ọ́ ọmọ kọ́yàn Yorùbá sí ọmọ òwe ló báyìí olórí ibú rẹ̀ ọmọ òwe àgbàlagbà báyìí ọwọ́ wà lórí TikTok ọmọ fi méjì rẹ kọ́ ọmọ fi kó àwọn èèyàn ní òwe ṣé orí ẹ burú lọ́rùn rẹ ni àbájú ọsẹ pè ní orí ibú ọmọ orí ibú sọ ẹnu láìpẹ́ yìí o tí bá rí kọ́mẹ́ntì olórí burúkú kan lọ sí live rẹ kọ́ lọ́mọ condemn ta bá ń sọ lọ sí olórí burúkú oníjìnlẹ̀ Yorùbá òfò olórí burúkú òwe ọ̀tẹ̀ nìkan ló mọ̀ kò mọ òwe tí ó fi jẹ́ kó jẹ́ èèyàn kò sí òwe kankan òwe olórí burúkú lọ́mọ ọ̀jẹ́ èèyàn ṣé èèyàn máa ń mọ òwe lásán kí ayé rẹ̀ ó mọ̀ dání gbogbo téèyàn bá mọ̀ kí ayé èèyàn fi lè dání ọwọ́ ń fi òwe ọwọ́ fi ń kọ́mẹ́ǹtì orí ẹ̀ burú ṣé ẹ̀gbọ́n màmá rẹ̀ ló wà lókè ni àbí màmá rẹ̀ tí ń jẹ́ Fọlájìmí yẹn èwo nù wọn ẹjọ́ sí máìkì kí n tó fọ́dà ṣé ẹ̀gbọ́n mọ́mì rẹ̀ ni àbí mọ́mì rẹ̀ Fọlájìmí. mi ò kí ń ṣe ẹ̀ka sàn mà. ẹ káàbọ̀. mi ò kí ń ṣe ẹ̀gbọ́n mọ́mì bí area sister ni mo jẹ́ sí mọ́mì mo dẹ̀ fẹ́ sọ nǹkan tí mo mọ̀ nípa ọ̀rọ̀ yẹn ni. ṣé rí gbogbo ọ̀rọ̀ tí ìyá yẹn sọ ní ọjọ́ yẹn irọ́ tó jìnnà sí òótọ́ ni mi ò fẹ́ ṣe ojú mi ẹjọ́ máyẹ̀ká yá kìlá wá pa mí mọ́lẹ̀ o ẹ jẹ́ kí n rẹ́ mi ṣe yá àwọn ọmọ mi ẹjọ́ mi ò fẹ́ ṣe ojú mi even mi ò lo direct account mi account ọmọ mi ni mo lò. ọtí ẹ̀ tó wá lo against wọn ni àmọ́ wàá rúkọ ó yá mo gbọ́ say your truth. mo ti fẹ́ wá sí òkè láti ọjọ́ tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ bọ̀ èmi wò pé nǹkan kékeré ni pé màlẹ̀ andrew bọ̀gbà tí mo wá rí tíyà yẹn náà lọ ṣe bóyá life àbí nǹkan àbórí program kan náà lọ ní àárọ̀ yìí ni mo wá wò pé torí mi ti pè wọ́n mo ti bá wọn sọ̀rọ̀ ní WhatsApp àtijọ́ sọ̀rọ̀ bọ̀bọ́ yẹn bá mi sọ̀rọ̀ mo ní kán pọ̀ mọ́ yẹn wípé kán bẹ̀ yìí nǹkan kan wá sórí life yín bíbá yìí family issue ni she's here with fake account she's here with fake account and I don't care mi ò ṣojú mi tó bá dóhùn mi mo dààmú náà nìyẹn so mo pè wọ́n mo bá wọn sọ̀rọ̀ pé kán pe Jùmọ̀kẹ́ tàbí kán wá sórí life yìí ní pé kẹjọ settle ẹ̀ kán mọ gbogbo bọ́rọ̀ ṣe máa rí kán mọ bí tó máa end sí but mo wá rí wípé wọn ò gbọ́ ni mo tún ṣe rí interview tán àwọn olórí burúkú tán lọ grant wọn ní interview láàárọ̀ yìí ṣé rí gbogbo nǹkan tán sọ yẹn irọ́ tó jìnnà sóòótọ́ ni nǹkan tí mo kàn rí nípa Jùmọ̀kẹ́ tí mo rí pé mi ìmọ̀ mo ṣe lè gbọ́rọ̀ yẹn kalẹ̀ Jùmọ̀kẹ́ bẹ ó jẹ́ ọmọ tó bẹ láti kékeré bíbẹ tó bẹ yẹn náà ló fi save rẹ̀ bíbẹ tó bẹ yẹn ló fi save rẹ̀ Jùmọ̀kẹ́ mọ̀ mi tí mo bá ṣe ojú mi ó mọ̀ mi dáadáa o but fún security purpose ẹ jẹ́ ọmọ mẹ́ta ni mo bí mi ìbímọ púpọ̀ ẹ jẹ́ n fàyà mi tó àwọn ọmọ mi woman yẹn ó wicked débi wípé ẹ lè rí ní ojú ẹ rárá ẹ lè rí ní ojú ẹ mi ò fẹ́ sọ̀rọ̀ jù but gbogbo ilé tó ń sọ yẹn pé ẹ torí mo ti ráwọn olórí burúkú kan tó ń sọ̀rọ̀ ní comment section pé ẹ irọ́ ni kíníkan woman yẹn pa irọ́ burúkú gbélé pawó ló fẹ́ máa fa àwọn ọmọ yẹn ṣe gbélé pawó ló fẹ́ máa fi wọ́n ṣe but thank God pé bíbẹ tọmọ yẹn bẹ torí Jùmọ̀kẹ́ láti kékeré mo ti rò bí ó máa ti bí mo máa ti lóyún ni toró bẹ débi wípé ó bẹ gidi gan bíbẹ yẹn náà ló fi wá yọ rẹ̀ lágá kúrò nínú wàhálà yẹn àbúrò yẹn dẹ̀lélẹ̀ yìí ó náà wà nínú wàhálà àfi kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa gbogbo tó ń sọ lọ́jọ́ yẹn tẹ́tẹ́tẹ́tẹ́ mi ò tiẹ̀ sílé lọ́jọ́ yẹn bọ̀gbà tọ́mọ mi dé ló ṣàlàyé fún mi gbogbo tó ń sọ lọ́jọ́ yẹn kò ń ṣòun ló ń sọ ẹ bá kàn fọlọ́pàá gbé tàbí kẹ́ni káwọn àwọn tó máa ń gbá àwọn ọmọ yahoo yẹn pé kán gbé ẹ kàn fìyà jẹ lásán ni kò mọ tó ń sọ kò ń ṣòun ló ń sọ̀rọ̀ ìyá ẹ̀ tí ó ti brain wash gbogbo ọpọlọ ẹ̀ pátápátá ó ti brain wash ọmọ yẹn ọkọ wọn tó yẹ̀ṣẹ̀ fẹ́ náà tó wà lọ́dọ̀ ẹ̀ ìyẹn náà mi ì fẹ́ sọ̀rọ̀ jù eléyìí tí mo ti sọ nǹkan tí mo kàn fẹ́ wá sọ bíbá yìí nìyẹn irọ́ tó jìnnà tó irọ́ pátápátá ni ó máa ń pa gbélé pa lówó ló fẹ́ máa fa ọmọ yẹn ṣe gbélé pa ló fẹ́ máa fa gbogbo tó sọ níbi interview tó kàn mo kàn wò báyìí mo kàn mérí ni irọ́ pátápátá tó jìnnà sóto lórí burúkú fẹ́ sọ mí dọ́lọ́kọ méjì èmi ò gbà fún ni area sister mi ni but àtijọ́ di bí family gidi ni wá àti di family àti di kan náà ó fẹ́ sọ mí dọ́lọ́kọ méjì ni mi ò lè gbà fún ìdí nìyẹn tèmi àti ẹ̀ta ṣèjọ ó ti yé yín tí mo fẹ́ sọ nìyẹn màmí. ẹjọ ṣáájú kó fi lè hàn sí kó tó ṣe interview mi kó lè mọ̀ pé ẹni tó wà yìí àmọ̀ sí bẹ́ẹ̀ ni ṣe débí
ẹni tó dẹ̀ mọ ìyá mọ́mì Jùmọ̀kẹ́ ló wá sọ̀rọ̀ nípa ìyá Jùmọ̀kẹ́ ẹ jọ kí lórúkọ sẹ́lẹ̀dákọ̀ wọn mẹ́ta bí àtẹ̀bá súnmọ́ àtẹ̀lẹ̀ dákọ̀ táyé fún mọ̀ pé tó mọ̀ àwọn ló wá sọ̀rọ̀. God bless you. Mrs. Fọlájìmí o. wọ́n ti ní òun kẹ́kẹ́ àwọn méjì wọn. ẹ bá ń bá wọn tán máìkì wọn bí wọ́n ṣe. ẹ̀wọ̀n méjì yín ó yẹ ẹsẹ̀ ìfẹ́ kẹ́ sọ̀rọ̀ mà. ẹsẹ̀ ìfẹ́ kẹ́ sọ̀rọ̀ o. àwọn sọ̀kalẹ̀ ni. ẹ tún wọn gbé o ẹ tún wọn gbé o. ẹsẹ̀ request padà máa gbé yín sókè. ṣẹ́rí dídé yín sí bí àmọ́ bẹ́ẹ̀ ṣe dé bí o ẹ̀yin lẹ sọ pé ẹ mọ̀ wọ́n. ibi tí ẹ rò pé wọ́n fẹ́ wá sáìdì àbúrò ìyá Jùmọ̀kẹ́ ni. Fine. mo rò pé wọ́n fẹ́ wá sáìdì ẹni mo rò pé bóyá ìwà ìmáàmì Jùmọ̀kẹ́ náà fẹ́ wá sáìdì náà fẹ́ wá kún òun lèmi fi gbé ẹ sókè èmi ò mọ̀ pé wọ́n tó wá ṣe against ìyá Jùmọ̀kẹ́ ni pé kó má ṣe pé kò sẹ́yìn kankan tí ó wà sáìdì wọn pé ká gbọ́ látọ̀dọ̀ tiwọn gbọ́dọ̀ tó wá gòkè wá tó tún jẹ́ jàkàm àbí jàkàm tẹ́ mọ́ wí so òun ló tó wá bọ́ọ̀sì bírèdì mi pé à èmi rò pé fẹ́ wá gbìjà wọn ni pé káyìn náà sọ iṣẹ́ takuntakun tá ti ṣe káti ẹ̀rẹ́ yàbí méjì kó wá sọ which is very very alright. Mami Jùmọ̀kẹ́, if you are watching me ma ẹ̀yin lẹ bí àwọn ọmọ yín Ọlọ́run dẹ̀ jẹ́ kí gbogbo àwọn ọmọ yín kan ní àlùbáríkà àti èyí tẹ́ ẹrù kàn pé yóò ní àlùbáríkà àti èyí tẹ́ ẹrù kàn sí pé yóò ní àlùbáríkà gbogbo wọn pátá ni wọn ò ní àlùbáríkà Ọlọ́run ṣe wọn ní olú ọmọ Ọlọ́run ṣe wọn ní ọmọ tí ẹ rí létà tí wọn jẹ èèyàn fún yín pẹ̀lú ogun Ọlọ́run ṣe rí ẹ má ṣe damage control don't do damage control you have wronged these children evidences tí mo ní mo fẹ́ play rẹ̀ tẹ́lẹ̀ ni because kì í ṣe àwọn Jùmọ̀kẹ́ nìkan lè ṣe kódà ọmọ tán fún yín wò ọmọ tán fi sí ìkíà yín tán fún yín wò ẹ fẹ́ máa gbowó lórí ẹ̀ ẹ̀ ń béèrè owó lọ́wọ́ ẹ̀ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pọ́ máa yẹn ò níṣẹ́ lọ́wọ́. Tẹ́bára yẹ lè gbé ẹ́dí oyè ẹgbẹ́ gòkè ṣe rí poverty ó ní agbára Ọlọ́run má jẹ́ ká rí nǹkan tán pè ní poverty. Ọlọ́run èmi ò ní parọ́ fún yín evidence yín wà ń bí èmi ò parọ́ mọ́ yàn gbogbo voice note tẹ́ send sọmọ yẹn tẹ́ request fowó lọ́wọ́ ọmọ tẹ́ ẹ mọ̀ pé ò níṣẹ́ lọ́wọ́ ó wà ń bí enabler ni yín ọ̀tọ̀ ní kéèyàn má formal advice ọ̀tọ̀ ní kéèyàn máa jẹ́ kéèyàn máa fún ọmọ pé kó lọ máa fi ọkùnrin ká máa gbowó lọ́wọ́ rẹ̀ ìfẹ́ sọ nǹkan tẹ́ ẹ ṣe ìfẹ́ sọ ẹ wùwà bí a mọ ìfẹ́ sọ in tí wọ́n pè yín pé bí agent tẹ́ bá máa rí yà leading ọ̀tọ̀ ní kéèyàn máa tọ́jú ọmọ ọ̀tọ̀ ní kéèyàn máa lead ọmọ astray kéèyàn máa kún ọmọ nípa orí ibú ọ̀tọ̀ ni ẹ fail ní aspect yẹn mà ṣe the more yà bí agent ìfọmọ yà an abuser bí kéèyàn máa lu ọmọ ṣe rí ìdẹ̀fẹ́ yín sọ̀tì wọn mo try láti máa yín sọ̀tì wọn wàláì Ọlọ́run rínà mi wàláì ìfẹ́ yín sọ̀tì yín torí ọ̀rọ̀ tó yẹ kí n sọ orúkọ kan wà tó yẹ kí n pè yín bọ̀ torí pé Jùmọ̀kẹ́ wàláì ìfẹ́ pè yín lórúkọ yẹn because ó kọ yín dẹ̀ nìyẹn ẹ kàn fi school ẹ fi bojú ni intense ní kọ̀rọ̀ nǹkan ní school tense yẹn tẹ́yìn náà mọ̀ nǹkan fi ṣùgbọ́n ìfẹ́ tó lójú làwọn blogger àwọn gbèyìn sì fẹ́ kí wọ́n gbé torí àwọn Jùmọ̀kẹ́ lọ́jọ́ ọ̀la lè fẹ́ kí anybody rí anything use against these children nígbà tó bá gòkè torí ọmọ eléyìí ọmọ Jùmọ̀kẹ́ yìí máa gòkè ọmọ Jùmọ̀kẹ́ yìí wọ́n máa mọ̀ ní káàkiri ń bọ̀ ẹni sọ̀rọ̀ fún mi. pàtàkì chaati gan nìyẹn ọkọ mi pàtàkì chaati ní gan ni as you are debunking as she is trying to analyse him by ọmọ kékeré tó fi sí lọ́wọ́ ẹ involve ẹ nínú pé kẹ́ máa fi wọ́n lé ọkùnrin ọmọ kékeré ọmọ kékeré tó fi sí nkí àyín ohun tí ẹ ṣe pọ̀ àwọn mékeré ẹ fẹ́ máa fi wọ́n yá bí ẹ fẹ́ máa fi wọ́n lọ́kọ mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ torí yóò affect yín mà yóò dé affect school yín ó lè kó bá yín lọ́dọ̀ ìjọba the more ṣe rí pé mo tún jáde wá ẹ rí pé mi ìfẹ́ máa sọ nǹkan tẹ́ ẹ̀ ní mo máa ń try gan kó tó di pé mo yarí mo máa ń try fún yàn máa gbé yàn máa cover up fún yín everything mi kí ń dá sí ọ̀rọ̀ bíi níta ẹ fẹ́ ṣe ẹ fẹ́ máa ta àwọn ọmọ yín máa gbowó lọ́wọ́ wọn ní tó wà ní mind yín kẹ́ máa wá ọkùnrin fún wọn kẹ́ máa ta wọn kẹ́ máa gbowó lọ́wọ́ wọn kẹ́ fẹ́ fi máa build torí poverty nítorí pé ẹ̀ ń lélẹ̀ ayé ẹ̀ rí pé pàpà jẹ́ èèyàn náà mà sẹ́ni pé gbogbo kìnìyàn náà
ẹ rí pé ẹ pàpà jẹ́ èèyàn náà torí mo rí yín ó jọ pé ẹ ti 60 ẹ ń bá wò yín tó wọ interview yẹn wọ́n rò pé jùrù mi lọ ni èmi èsì ìṣẹ́gbẹ́ orí yín fìfì ṣe rí pé nípa pé intention yẹn náà kí ni ìyẹn ò pàpà gbẹ̀yìn náà because intention yẹn ọlọ́run ò ní kún yẹn lórí ẹ ọlọ́run bá tèèyàn jẹ lórí ẹ ní kò ní yọ nínú ìgbésí ayé yẹn ẹ wò bẹ́ẹ̀ ṣe ju arúgbó at 45 ẹ wò bẹ́ẹ̀ ṣe dì nípa pé ẹ̀ ń lélé ayé àlélé ayé jù ilé ayé yìí ò ṣe lé 45 ni wọ́n she's just 45 and go and look at her interview wọ́n ti older than her age torí àwọn ọmọ tí wọ́n fẹ́ máa fi máa gbowó 45 years ni wọ́n kì í ṣe evidence ẹ̀yọ̀ kan ni mo ní máa o ọmọ fi ní kẹ́ ẹ dákẹ́ ẹnu yín o kẹ́ ẹ má lọ fún yàn ní kẹ́ ẹ má lọ grant shameful kí ni lẹ lọ ṣe yẹn lẹ lọ grant interview èyí tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ni pé kẹ́ ẹ lọ wá bẹ́ẹ̀ sì lọ mọ̀ pé àwọn ọmọ yẹn tẹ́ ẹ máa bẹ̀ wọ́n pé kí wọ́n má bínú. Lovers all over the world ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ tí àwọn èèyàn tí wọ́n ti bá wọn dá sí lọ́tún lọ́sì so ẹ̀yin tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ orí ìkànnì wa update lọ́lọ́kọ̀ọ́jọ̀kan náà ni a máa mú wá fún yín so ẹ má gbàgbé láti bá wa share fídíò sí wa ẹ dẹ̀ má gbàgbé láti bá wa comment ẹ máa comment sí under comment section ẹ jẹ́ ká máa mọ opinion tẹ̀yin náà ká máa dára wa lẹ́kọ̀ọ́ ká máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ so ẹni tó bá tún rí comment tó bá tún rí analysis commentary lẹ́yìn tẹ́ bá jẹ́ fi wá sí wa tẹ́ bá give wọ́n á tún kà wọ́n á tún tibẹ̀ learn wọ́n á tún tibẹ̀ kọ́gbọ́n so I really appreciate supporting you so far we love you all thanks for watching.